káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ̀yin olólùfẹ́ Ìfẹ́olúwa ẹ mọ̀ kí tí bá ti yọ báyìí mo fẹ́ gbé yín débẹ̀ lórí fíìmù tó ń trend lọ́wọ́lọ́wọ́ báyìí nísìnyí máa fẹ́ kẹ́ lọ sórí YouTube kẹ́ lọ wo Ayinke Alata lórí Abike's movie fíìmù yẹn òun ló ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí cause Abike really try o papaya heads tó bá sọ fún mi pé Abike lè máa sọ èdè Abike ń sọ èdè máa sọ ṣó ò sí èrè àwọn èdè ọmọ Ìbàdàn ó ṣùn pé àtòtòtò ọmọ Ìbàdàn ni Abike kọsàmà Abike sí ẹni tó ń sọ accent tó fún wa phonetics lórí Instagram bájì ni Abike but ó really deliver àwọn tó wà ní movie yìí ní Remi Surutu Ijesaekun papaya heads àti àwọn èèyàn báyẹn lọ ṣẹ́rí Remi Surutu ó jẹ́ alátànù movie yìí Abike wá jẹ́ ọmọ Remi Surutu but Remi Surutu máa fi Abike tata wọ́n dẹ̀ tún jọ ń fẹ́ ọkùnrin kan náà tẹ́lẹ̀ bá Abike sùn ó máa bá ìyá Abike náà sùn wọ́n ṣàn ṣe báyẹn tẹ́ pé anima ṣàwọn ni Abike nínú fíìmù a dẹ̀ ti mọ Ijesaekun fún kéèkì èké ní Ijesaekun mọ̀ ṣe ń tiẹ̀ èké lòun ṣe nínú múfì oríṣiríṣi ṣàṣẹlẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé Abike náà nọ́mà bó ṣe máa ṣe náà tẹ́lẹ̀ lójú ayé ó ní bó ṣe máa ṣe kọ́lọ́fí tẹ́ pé a máa gbà nǹkan lọ́wọ́ yẹn tẹ́ pé ẹ ní rí aṣọ ẹ̀yẹ̀wò bẹ́ẹ̀ ló yẹ ṣe fún Àdìó nu fíìmù tẹ́ pé Àdìó ó dáwó ra fóònù fún Abike Àdìó fúnra rẹ̀ ò dẹ̀ ní fóònù lọ́wọ́ ó ṣàṣẹlẹ̀ báyẹn lẹ́tàlá ìṣẹ̀wárí pé Abike àti Remi Surutu wọ́n padà lóyún fún èèyàn kan náà ẹ̀wẹ̀ má jẹ́ kí n sọ gbogbo sórí yẹn fún yín mo fẹ́ kẹ́ lọ sórí YouTube lórí Abike's movie kẹ́ lọ wo Ayinke Alata tó bá dẹ̀ ṣe tún jẹ́ màá tún wá gbé yín débẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi ó dàbọ̀.